monini. Modeji. Mo bá tẹ́tẹ́ kan lọ́gbà. Bá fẹ́tẹ́ wá lọ́gbà. Kérésìmesì fẹ́ dé. It's all fun and games till the tables turn. You no get body, no cool body, oh no no. The sky could vanish and hell would fall. Oh my brother, I go red. Biku ile o baniyo, tode ole muni. I too sabi badi. Oh lo ṣe jesi. Ikú tí ojú gbà ẹni o, òwe ló ń pa fún ni o. Tẹ́tẹ́. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfọ̀. Fẹ́ni ọ̀rọ̀ kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Mo ti wò ó pé kí ni nǹkan tí mo lè ṣe fún orin ẹni yìí tó fi máa tẹ ojú mi mọ́lẹ̀ tó báyìí. Ó ṣe yé mi. Gbogbo nǹkan tí mo ní ló fẹ́. Pakuro, the throne, and you. Borokini. Ó lọ, ó mọ̀mọ́ lọ o. Àjànàkú balẹ̀ irinwó. Ẹ pè é bí ológun ẹrú o. Ẹ pè é bí ọlọ́gbọ̀n wọ̀fà. Ẹ fi adé pe ọba, ẹ fi ìrùkẹ̀rẹ̀ pe ọba, ẹ fi ìlẹ̀kẹ̀ pe ọba. Bóyá ajé dáhùn á dìde. Ó lọ, ó mọ̀mọ́ lọ o. Àjànàkú balẹ̀ irinwó. Ọba Adéyẹni o, bó o bá délé o kílé o, bó o bá dọ̀nà kó o béèrè ọ̀nà. Mọ́jọ́kùn mọ́mọ́jẹ́ kò ló ìtàn bá ń jẹ lálẹ́ èdè ọ̀run ni o mọ̀ ń bá wọn jẹ. Ó lọ, ó mọ̀mọ́ lọ o. Àjànàkú balẹ̀ irinwó. Ó
ó lọ ó màmá lọ o. Àjànàkú balẹ̀ erinwo. Nailed the case. Tí ó bá jẹ́ pé ìwọ ló wà ní situation tí mo wà yìí, you do the same thing. Ọ̀gá ẹni mo jẹ́. Gbogbo àwọn èèyàn wá ń pè mí ní ọ̀gá. Wọ́n ń forí balẹ̀ fún mi. Àmọ́ kí ni mo jẹ́ nínú ilé mi? Kí ni mo ní? Èló gan ni mò ń gbà? A máa forí tì fún ìlú yìí ni o. Gbogbo àwọn olóṣèlú yẹn ọwọ́ wọn la wà. Wọ́n ń darí wa síbí, wọ́n ń darí wa sí ọ̀tún. Millions là ń gbọ́, wọn ò increase salary wa, wọn ò fún wa ní àwọn allowances wa. Gbogbo billions tó ń ṣe wọ́n ń pín sápò ara wọn ni. Ẹ wá ní mo gba owó lọ́wọ́ Emeka. Mo gbà á. Irú àwa yìí lẹ máa ran kankan mọ́. Àwọn tó jẹ́ kí situation dé àbáyé gan ẹ fi wọ́n lẹ̀ wọ́n á máa lọ. The government might have done what they did, but they are not responsible for your reactions. They are. They all are. They are responsible for all this. But not all of them anyway. Some are good. Àmọ́ nǹkan kan wà tó wà important tá a máa ń dì mú. Police is your friend. A bosha word. Friend. Àti bí kéèyàn máa gbowó kéékèèké làwọn kan ti ń gbé lọ sí extortion. Tí wọ́n máa fi tipátipá gbowó lọ́wọ́ àwọn citizens. Àbí kan pa wọ́n dànù. Then ta ló máa put a stop? Stop? Stop! You think you can stop this? You cannot. 200 of you cannot stop it. Ó ti di egbìnrin ọ̀tẹ̀ bá ti ń pa kan nìkan dìde. As you are uprooting one, another one is growing. It's a vicious circle. The circle of people like me still continues too. Now is a battle between the good and the bad ones. The only favor tell you for me, when you be careful when you go. Ma, the case is closed. But the...
You're being transferred to another state. There's a pending investigation you need to look into. No, but... I brought you in, and I have the power to tell you when to leave. With all due... Bioye, don't shoot yourself in the leg. You need to leave immediately, okay? Thank you. Ṣé má bínú ẹ má bínú safety gbogbo àwọn nǹkan tó wà lẹ́nu la try láti yanjú. Safety wo ni mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ so rẹ̀ mi rò pé òun lè gbé ọmọ mi lọ àbí wo kò lè work kò lè láyé work ká ní kì í ṣe kó fẹ́ ṣe nǹkan tó burú ni kí lè tí kò ṣe pè mí. Ẹ má bínú ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe fún mi ẹ̀yin kàn fẹ́ mi nọ́mbà yẹn mo máa make sure pé gbogbo nǹkan tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ rí gbà. Ta ni ìwọ? Káṣá sọ wípé èmi ni ẹni tó máa make sure pé owó tẹ́ fẹ́ gbà ẹ rí gbà. Lade. Kí ló fẹ́? That's not so polite anyway. Ọ̀gá ẹ̀, àwọn náà rán mi sí ẹ. Ọ̀gá wo? Ọ̀gá wo? Ṣé ológa mi tó ń bá ṣiṣẹ́ ní Deji of course. Àbò tí níbo mi tó ti ń ṣiṣẹ́. Wọ́n ní kí n gbé kinní ìfọ̀. Ọwọ́ ẹ̀ gé àbí? O lè mú lọ fún rẹ. Sure. I don't have time for all this nonsense. Yes, sir. Yeah. Oh, no one be. All right, sir. Hello, sir. No, sir. Yes, sir. Oh, okay, sir. Yeah. Address ńkọ́? Surely, client lento ni. Owó ló dé wà nú ẹ̀. Mo pé tí ó bá dé dọdún wọn tí ẹ báyìí nìyẹn. Address wà nú ẹ̀. Láì ṣe manager ti tẹ̀lé nítorí ọ̀nà. Hello ma. Ó ti ń lọ. Ó wọ́kù. Ìgbà wo ni ẹ̀yin àti Jason wá lọ sí airport báyìí? All right. Ọ̀dọ̀ wọn náà mú lọ ọ̀dọ̀ wọn. Strategy náà mú lọ báyìí. Àwọn ọlọ́pàá ti pè wọ́n so wọ́n dẹ̀ máa lọ. All right. Hello? Ó yá. Transferred. Alaka dead. Deji to be arrested. But... Etí ló fi ń gbọ́ ipò ojú rẹ̀ wà lọ́wọ́ mi. Ojú rẹ̀ ò tún fi rí nẹ̀mọ́ láyéláyé kan gbà. Wọ́n ti sí ọ wá láti Iléṣà àbíjẹ́sà tó ti wá ní. Mo ti pariwo mi rí kankan nu wọn ṣàánú mi. Ìyá wa ti kú láti kékeré. Kí wọ́n lọ jí. Ó ti ẹ̀gbóná lásán ni wọn ò lájẹ. Tára alé ẹni bá lóun lóògùn púpọ̀. Èèyàn náà á sì fi yé bóun náà lẹ́sẹ̀.
lómi ìgbà yóò pa náà. gbé súnmọ́ kó kàárẹ̀ ẹsẹ̀ kó gbóyún iná àti the god is. a gba ojú tiẹ̀ a gbé fún kejì ẹ̀. òun ò mọ̀ ríran ṣùgbọ́n ìwọ bẹ ní òkùnkùn bèrè wọn. mi ò rí kankan. ṣé tó bá yẹ pé wọ́n yẹn ti ń lù mí níbi tí mo ti ń bọ̀ nìyẹn ìwọ máa rí mi wá sọ pé mo wọ̀n. bó ṣe máa bá kò ló ṣe wáyé. bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Hello. Ẹ káàsán sàn. Ẹ jọ̀ọ́ room 026 ni mo ń lọ sàn. Hello street. Okay, inú bíbá. Okay, ẹ ṣe ìbá sàn. Hello? Ẹ jọ̀ọ́ Jẹ́nrọ́lá mo fẹ́ bá sọ̀rọ̀. Jẹ́nrọ́lá. Yes, Jẹ́nrọ́lá. Tó ní fóònù gangan. Jẹ́nrọ́lá ti kú. What? Jẹ́nrọ́lá ṣe kí ni? Ta ni ẹ? Borokini. Susan, what are you doing here? I'm not innocent, sir. I'm not. Borokini ni you. The end of an era. This cannot be the end, sir. I'm a moyinko. Àwọn ọmọ ṣá àwọn ọmọ Now look, the general Shukmo. S-A-N Sugar. Deji lost it. Deji lost it.
àwọn aya wa, àwọn ọmọ wa. Yes, olólùfẹ́ mi. Rẹ̀mí, mo bẹ̀ nítorí Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ tí mi ò bá ti ṣe fún ẹ láti bẹ̀rẹ̀ ayé wa. Láti ìgbà tí Ọlọ́run ti dà wá pọ̀, láti jọ ń ṣe pọ̀ títí dọjọ́ òní. Torí Ọlọ́run, jọ̀ọ́ dáríjì mi. Mo ti dáríjì ẹ. Forgive me. No, mi ò bínú sí ẹ mọ́, ìwọ ni kó take care ẹ. Okay. I'm going to see you soon. I love you. See you soon. Dèjì, ó sùn ni. Mo ti fẹ́ rọrùn sùn pẹ̀lú gbogbo nǹkan tó ti tọ́ mi bàjẹ́. Ọmọ bọ̀ tó máa bàjẹ́ ti bàjẹ́, kò sí nǹkan tá a fi ṣe sí. I know. Èmi ni mo dá gbogbo nǹkan sílẹ̀ tí nǹkan fi bàjẹ́ pátápátá. Company ti lọ, gbogbo nǹkan tá a ní ló ti lọ. In fact, mo mọ̀ pé tí mi ò bá sí lára lò, nobody will miss me. Mo ti gba visa fẹ́mi àti Jason. I'm sorry. I know. I didn't include you. Okay. So kí la máa wá ṣe wá? Mi ò expect kẹ́ include me because ẹ̀yin náà mọ̀ pé gbogbo ibi tí mo bá ti wà ní danger máa wà. So it's okay. I spoke with Susan and ó ní pé Emeka ni tá bá ní deal pẹ̀lú òun, ó máa stay away. Then let's do the deal. It's not going to be easy like that. Authorities will never let him go. Deji. Susan will help us. Ẹ ti plan gbogbo ẹ̀ tán. You know, Susan committed crime too. We are like a beacon that attracts darkness. Àwọn aláti kúrò lọ́nà kí ìmọ́lẹ̀ lè wọlé. I committed crime. But you paid for it. Remy, you paid for it. Did you, my love? You know, I can't let you do this. I can't. Remy, it is done. Come morning. But you know our plans now. You do. Hello, guys. Hello. Get up. Get up! Move closer. I said move closer. Move there. No, come on. You don't point gun like. Sit. Okay. Sit there. Wow.
Sexy eyes. No. Calm down. Sit! Wow. Sexy eyes. Wow. Factory fitted. Sit! Come on. Get up. I say get up! You think I'm here to joke? Turn around. Come closer. Stay. Come here. Turn around. Stop! Okay. What are you doing? Come on! Shut up. Drop a gun. Yeah, drop it. Drop the gun. Drop it. Drop the gun. Drop it. Drop it down. Yeah. Who sent you? Who sent you? Let him tell me who sent you, boy. Who sent you? Oh my God, who sent you? Who sent you? Yeah, stand up. Stand up. Yeah. Move left. Move. I want to know who sent him. I want to know. We'll find out. So, you are under arrest. Am I allowed to tell you? Okay. Let's go. All right. Ẹ̀yin alálẹ̀, ẹ̀yin ìlú mòye, ojúmọ́ tó mọ́ wa nílùú Pàkúrọ́ lónìí, ojúmọ́ owó, ojúmọ́ ọlá, ojúmọ́ àlàáfíà ni kó jẹ́ fún wa o. Kórókan òṣùmàrè nílà lókè, tíyì rẹ̀ kárí ayé, lọ́ọ̀tá rárá, léjìgbòkòrò, níwọ̀nràn, ní gbogbo bí ojúmọ́ ti mọ́ káàkiri ayé, iyì ìlú Pàkúrọ́ kó kárí ayé o. Kéku ó ké bí eku, kẹyẹ ó ké bí ẹyẹ, kọmọ èèyàn fọhùn bí ọmọ èèyàn, kígbà alé ó lé sí, káwo olé ó lé sí, kí ọmọ ilé ó má pẹ̀dín, kágbàlagbà alé ó má yàn kú o. Kábíyèsí o, mo yíká ọ̀tún o, mo yíká òsì o, kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o. Kábíyèsí ọba wa, àrẹ̀sà àjèjì ojútùú lálọ̀, báárín ọlá, ọmọ elépo mọdẹ, ṣe nì, wọn ò ṣènì níbí rẹ̀ sànú, wọlé òbúkọ ní yámọdẹ́lá. Kábíyèsí o, àrẹ̀sà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò, nírẹ̀sà o, nírẹ̀sà, gbogbo mọdẹ, nírẹ̀sà nílé. Kábíyèsí o. Borokini. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀,
a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. mo ráyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra. wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀rẹ́ mi bánu sọ má ṣe bẹ́ẹ̀ nìyàn sọ ìmùlẹ̀ ọ̀rẹ́ ò sí mọ́ kárẹ́ ní bárìn lókun. ẹni ọ̀rẹ́ dá o kó má fi ṣèbínú ẹni abínibí máa ń dání yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ yóò yé. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́.